Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Ẹ káalẹ́ gbogbo ọmọ Nàìjíríà, ẹ káalẹ́ gbogbo olùgbé Mushin lápapọ̀. Mo fẹ́ fi àsìkò yìí clarify ara mi sí ohun tó ṣẹlẹ̀ lénìí. Bó tẹ̀ jẹ́ pé inú mi ò dùn, but mo ní láti come out láti wá ṣe ilé. Láti clarify ara mi sí gbogbo ohun tí mò ń gbọ́, sí gbogbo ohun tó ṣẹlẹ̀ lénìí. Now, ọmọ ọ̀dọ̀ mi, ọmọọṣẹ́ mi, ó wà ń ta lénìí níbi tó ti ń gbowó. Àwọn kan gbé máa wúwá wá, wọ́n ká ọmọ yẹn mọ́ bẹ́ẹ̀, wọ́n pa ọmọ yẹn lọ́mọ tí ó sì níbi tó ti ń bá wọn jà, kò bá wọn jà o, wọ́n pa wọn bí tó ti ń gba owó union lọ pa ọmọ yẹn mọ́. Mo dẹ̀ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ area commander wa ní Mushin àti DPO wa ní Mushin pẹ̀lú àwọn SARS ládìpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n rí ní try lé nìkan. Tí ó bá sí àwọn ni agbára mi kò ká gbogbo àwọn pípé àwọn ọmọ yẹn mọ́ lénìí. Mo dẹ̀ ń bẹ̀ gbogbo everybody, ìwọ tó bá fẹ́ lọ jà ìjà yìí tẹ́ máa ń jà, ẹ má fi òkú Bídèmí, ẹ má lo òkú Bídèmí, afẹ́rú pé Bídèmí kú, ọ̀pá Bídèmí, ẹ má lo avenue yẹn láti máa lọ fi jàjà yìí. Ìjà yìí tẹ̀ ń jà kò kàn mí, bọ̀ ẹ má lo avenue pé Bídèmí kú, ẹ má fi jàjà yìí. Mo fọlọ́run mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wá, tẹ́ ń lọ síta, tẹ́ ń lọ sílé ẹlẹ́ni, tẹ́ fẹ́ lọ bára yín jà. Mo ń bẹ̀ nítorí Ọlọ́run ọba, ẹ̀yin ọlọ́pàá, ẹ̀yin ìjọba, mo ń sọ ọ̀rọ̀ yìí sí torí mo mọ nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn èèyàn kan wà láti fẹ́ dọ̀tí ara wọn àbí láti fẹ́ fi ọ̀rọ̀ tí ò ṣe tèmi kọ́ má fi ọ̀rọ̀ burúkú kọ́ mi lọ́rùn. Mi ò rán anybody kó lọ jà o. Àwọn tó ń bára wọn jà kò sí tó jẹ́ ọmọọṣẹ́ mi nínú wọn o. Wọ́n ṣe ọmọọṣẹ́ mi, ọmọ tó ń gbowó fún mi tó jẹ́ ọmọọṣẹ́ mi, ọmọ ọlọ́mọ lọ mú láàárọ̀ kùtùkùtù láfter 7 láàárọ̀ yìí lọ́wọ́ pamọ́ ibi tó ti ń lọ gbowó ń sàlẹ̀ lọ́dọ̀ wa lọ́wọ́ pamọ́ ẹ mọ́ bẹ́ẹ̀ lálásàlá tún lọ pamọ́ ẹ mọ́. But area commander wa pẹ̀lú DPO wa àti àwọn SARS tó wà ládìpọ̀, wọ́n rí ní chai gan, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo ń bẹ̀ gbogbo yìí kẹjọ nítorí Ọlọ́run ọba, ẹ jẹ́ kí ìjọba ṣiṣẹ́, ẹ má lu avenue pé Bídèmí kú. Tẹ́ bá lọ bá wọn jà abẹ́ lọ ṣe kọ́kọ́, wọ́n á ní ọmọ náà kèsì, ń ṣe ọmọ náà kèsì o, ń ṣe ọmọ ọ̀dọ̀ mi o, èyí tẹ̀ ń bá ẹ jẹ́ àmọ́ra yìí o, ẹ má indict mi sínú nǹkan tí ò ń ṣe tèmi. Ẹ má lu avenue pé ọmọ lágbájá báyìí kìíní kankan, ẹ má lò sínú ọ̀rọ̀ tí ó kàn mí. Mo kọ́ máa láti wá sọ eléyìí láti clarify mi fún gbogbo olùgbé Mushin. Ìwọ kí ìwọ tó bá lọ nágídí tó náà gbọ́ tó bá lọ jà tí gọ́ọ̀mẹ̀ntì bá ti tẹ̀ ẹ́.